Ekale. Koiki Media bringing the world closer to your doorstep. Èní ni on the 21st oṣù kínní ọdún ya 2026 tí ní ìlú Adó Èkìtì ní ìlú tí a wà yìí ní area ibì kan tí wọ́n pè ní Adébáyọ̀. Tí a bá ní ká máa kà ní méjì báyìí, ó ti ń lọ sí oṣù bíi mẹ́ta sí mẹ́rin láti bíi láti bíi September láti lo iná last. Tó bá sọ pé èèyàn ń lo iná last, ohun tí mo mean bẹ́ẹ̀ ni pé dákúdájí ni iná wá sí. Dákúdájí tí mo wá sọ yẹn ó tún wá worse ju eléyìí tó wá ju dákúdájí lọ, torí pé nígbà tí lẹ́ẹ̀rín ọ̀sẹ̀ kan tí wọ́n bá ń fún wa níná 2 hours péré in the city of Adó Èkìtì, ó burúkú jáì. Ẹ̀yin ìjọba wa, ẹ bá wa wá nǹkan ṣe sí àjọ Disco. Ẹ bá wa wá nǹkan ṣe sí ìnira yẹn pọ̀ jù fárá ìlú. Ìnira yẹn pọ̀ jù. Ní agbègbè Adébáyọ̀, gbogbo wa la mọ̀ pé Adébáyọ̀ ó jẹ́ àdúgbò kan tó jẹ́ pé area tó lajú jù ní gbogbo tó bá ń sọ̀rọ̀ nípa Adó Èkìtì. Àdúgbò tó lajú jù tó pé tó ṣe kìíní jù ní area Adébáyọ̀. Láti Saturday ń sìn àti ìrìnnà yẹn sójú kán tiẹ̀ ṣẹ́jú ẹ̀ kán tiẹ̀ fún wa fún 1 minute àti rí. Mi lè sọ àdúgbò mi o, sọ pé èmi ń sọ area yìí tí ibi tèmi mọ̀ nísìn. But a discover pé ó dàbí ẹni pé àwọn àjọ Disco yìí ó dàbí ẹni pé bá ṣe ń gbọ́ fìrìfìrì wọ́n ní wọ́n ti ta iná fún àwọn ilé iṣẹ́ kankan ní millions of naira. Pé káwa má tiẹ̀ retí pé bóyá a fẹ́ lò ná gẹ́gẹ́ bá wa ṣe ń fetí kọ ni o. Ìjọba wa, ẹ̀yin ìjọba wa, ẹ bá wa wá nǹkan ṣe sí ọ̀rọ̀ yìí. Gbogbo ìgbà la máa ń pariwo ọ̀rọ̀ yìí. Ọ̀rọ̀ yìí ń le sí everyday ni. And nǹkan tó wá ń dùn èmi ni pé everybody just keep quiet like say kò tiẹ̀ sí nǹkan kan tó ń ṣẹlẹ̀ nínú ìlú. Bẹ́ẹ̀ ni pé nǹkan ń lọ bó ṣe yẹ kó máa lọ. Ìnira yìí pọ̀ jù o, ìnira yìí pọ̀ jù. Ooru ń múyàn, èèyàn máa jáde síta nínú yàrá ní ọwọ́ òru ni téèyàn á máa gba atẹ́gùn níta. Ṣé ayé nìyẹn? Níbo la ti bára wa? Nílùú tí ó ní wàrà àti oyin, t'Ọlọ́run pèsè gbogbo nǹkan fún wa tẹ́lẹ̀. Ordinary iná àwa rí lò. Àwọn country tí a dẹ̀ fún níná ní agbègbè wa tó jẹ́ Africa country, àwọn dẹ̀ ń lo iná òun lọ lọ́dọ̀ tiwọn. Níbo la ti bára wa? Níbo la ti bára wa? Àjọ BEDC, ohun tí ẹ̀ ń ṣe ó kù díẹ̀ káàtó. Ọmọ yín á nípìn bẹ́ẹ̀ o. Bẹ́ẹ̀ ni, ọmọ yín á nípìn bẹ́ẹ̀ nítorí pé gbogbo ohun tí ẹ bá gbélé ayé ṣe, ẹ̀san á ké lórí yín. Bí ẹ ṣe ń fi ara ni àwọn ará ìlú, ìnira bẹ́ẹ̀ la ṣe máa jẹ́ ti yín nítorí pé oṣooṣù lẹ ń gbé bíìlì wá tẹ̀ ń pín fún àwọn èèyàn. Tẹ̀ dẹ̀ ń fipá gba owó, ilé tí ò bá san ẹ̀ ń ja. Wọ́n á sọ ọ́, gbogbo ẹ̀yin tẹ́ bá ń fi ara ni wá, ẹ̀ náà ẹ máa rí ìnira ni. Agbára àṣẹ àwọn tó nílẹ̀ àṣẹ gùn.